Nàìjíríà ò dá Nàìjíríà ò dá gbogbo àwọn ọmọ ló ti fẹ́ ya wèrè tán lórí oògùn olóró mímu láyé àtijọ́ tọmọkọ máa ń ṣe burúkú ládùúgbò àwọn màmá kan wà tẹ́kọ̀ọ́ máa sọ fún wọn pé wo ọmọ ẹ ṣe nǹkan bá ka mọ́bẹ̀ báwọn màmá yẹn ní sìn báyìí nítorí pé kò sí nǹkan kan táwọn gan máa jẹ àwọn ọmọ kéékèèké wọn ti ń fún wọn ní nǹkan tí Nàìjíríà bá da tílẹ̀ Yorùbá bá da abẹ́ látàdúgbò sádùúgbò ni láti àdúgbò kan sádùúgbò ni gbogbo àwọn àgbàlagbà tó ń jó obìnrin tó ń jábí amọ́ ti máa dìde nítorí pé gbogbo àwọn ọmọ pátápátá tó wà Nàìjíríà wọn ti fẹ́ ya wèrè tán lórí ògùn olóró mu lórí frustration àìmọye tó ní first class tó ní gbogbo ẹ̀ tí ẹ pé ó fi lọ ń gbọ̀kadà ni àìmọye ọmọ tí màmá àti bàbá tán tí wọ́n invest lé lórí tó jẹ́ pé ó jáde university jẹ́ pé gbogbo wọn pátápátá ọ̀kadà náà ń gùn ètò ọ̀kadà ti wà frustrated ó mú ògógóró ó mú gbó ó mú cocaine ó mú gbogbo oríṣiríṣi nǹkan kiri ẹ̀dẹ̀ ìjókòó síbẹ̀ torí pé ọmọ tí yóò máa ṣe irú ẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé ẹ̀ẹ́dẹ́jẹ́ sọ fún ẹ̀hùn yóò gbèjọ Ọlọ́run o èmi ò lè ṣetán láti gbèjọ Ọlọ́run ṣùgbọ́n ẹ máa rántí pé nǹkan kan wà tó ń jẹ́ àtúbọ̀tán wà olóbìnrin ẹgbórúkọ wọn tẹ́tẹ̀lẹ̀ láyé àjọ tẹ́pọ̀ ẹgbórúkọ wọn orí ọ̀fẹ́ tó lọ́n fi ń kí wálé tẹ́tẹ̀ fi mi kẹ́ mú lò àbáwá Bọ́lá Ahmed Tinubu ẹ mọ̀ dáadáa o ẹ jẹ́ ìyọ̀gò lójú èmi ọmọ yín Tóyìn ni o Tóyìn squash ọmọ kékeré ọjọ́ yẹn ẹ mọ̀ mí dáadáa o Tóyìn oníkẹ̀ẹ́dé ẹ mọ̀ mí dáadáa ẹsẹ̀ tí ò mọ̀ mí nínú yín o tó fi múrò àwọn ọmọ kéékèèké báyìí tá àti ìjú tá àjọ ọmọ wọn yín tá à ń sọ̀rọ̀ tá à ń sọ pé kẹ́ ẹ̀ tún Nàìjíríà ṣe ṣọ́ pípa yẹn náà fúnra yẹn wà lára tó sọ pé tí Nàìjíríà bá dá everybody láti lọ lọ́nà tiẹ̀ oníkálukú láti máa lọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe dáadáa Nàìjíríà the only thing tí mo ní pẹ́ ẹ lè sẹ́kì mo tẹ́pẹ́ ẹ ṣe ni pé ẹ̀kọ́ àwọn ọmọ agbèrò wọ́n bẹ̀rẹ̀ sí ní láárí àwọn ọmọ gádò ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lápá lọ́ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ lọ́ndà wọn ẹ̀dẹ̀ jókòó ẹ̀ ń wò nítorí pé ọmọ yóò sí níbẹ̀ ìran yìí kò sí níbẹ̀ Bọ́lá Tinubu Ahmed ní tó pè lórúkọ o ṣùgbọ́n ẹ má gbàgbé o báwọn orí kan wà pé nígbà tó bá máa dìde àwọn ọmọ kan wà tó bá máa dìde wọ́n á yọ yín lẹ́nu gbogbo yín pátápátá tẹ lówó Nàìjíríà yẹn wọ́n á yọ yín lẹ́nu èmi sọ tèmi ni o ṣe má bá ìbára gan àwọn ọmọ tẹrọ bọdìdé lèmi o àbí ẹ má gbàgbé ńgbà yẹn o tèmi náà wà lára tó máa ń look towards it tó máa ń look up to yín o ńgbà yẹn o tí mò ń gbá squash Tóyìn èmi Tóyìn mò ń sọ̀rọ̀ Tóyìn oníkẹ̀dé mò ń sọ̀rọ̀ tí mo máa ta má rògbéyàn gidi tá a bá rí yín club tá a bá rí yín gbogbo ẹ̀ ńgbà yẹn ní squash court tá a bá rí yín tí nígbòwẹ̀ ẹ wá ń ṣe bí omi òjò ẹ lè tún Nàìjíríà ṣe when I was kí ni nǹkan tẹ́ dánwò kí ni nǹkan tẹ́ ṣe nothing kò sí nǹkan kan tẹ́ ṣe lẹ́kọ̀ọ́ bàbá wa ajá kan ni ló ṣe gbogbo everything tó ṣe tó wà lẹ́kọ̀ọ́ nothing kò sí nǹkan kan tẹ́ ṣe lẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹ boast of nǹkan tẹ́ ṣe lẹ́kọ̀ọ́ torí nígbà tẹ́ ti di president mo tẹ̀ kọ́ńtẹ̀ tí mo kọ́ ní lẹ́kọ̀ọ́ yẹn o ní ilẹ̀ Yorùbá wọ́n ti kọ́ private hospital wọ́n ti kọ́ government hospital bíi 10 wọ́n ti kọ́ 20 kì í ṣe pé ẹ̀ lọ́wọ́ láti kọ́ wọ́n ti kọ́ schools wọ́n ti kọ́ amusement park wọ́n ti kọ́ so many places ẹ kó lè develop Nigeria wọ́n ti bẹ̀rẹ̀ sí industry ti bẹ̀rẹ̀ sí ṣe lóríṣiríṣi kò sí kankan tẹ́ ṣe kí ni achievement yín àwọn Boko Haram wọ́n bẹ̀rẹ̀ sí operate ẹ̀dẹ̀ ń sápẹ́ kínní ṣàpọ̀ bàbá tẹ́ palẹ̀ ọjọ́ mẹ́ta kì í ṣe pé ó kúkú cancer àtijọ́ tí màá yẹn tó ti lọ sí àwọn artillery kan tó ti lọ ṣe artillery kan bó ti mọ̀ pé yes wọ́n máa pa bàbá Lágbàjì bọ̀bọ̀ chief of army staff mo pé èèyàn mo sọ fún wọn pé chief of army staff wọ́n máa pa mo nítorí pé kí ni gbogbo nǹkan tó ti lọ ṣe àwọn artillery tó ti pa tó yẹ kí wọ́n lè ṣiṣẹ́ pé kán pa àwọn Boko Haram within 1 month nígbà tí wọ́n máa yẹn kú tán ẹni yẹn pè mí padà kó tó you said it mo náà said it because mo rí nǹkan tó ń lọ the day that man went for that kinní kan pé we have this we are very good on land we are ṣe kinní kan where is it adéhùn sọ pé yẹn sọ máa pa torí pé inú yóò dùn sí nǹkan tó dáa because you are doing business with all this kind of pé àwọn Boko Haram àti kinní kan àwọn kinní kan ara mi bàbá Bọ́lá Tinubu àmì mi ò ní kankan láti bẹ́ẹ̀ ní kankan sọ torí pé ẹ̀yin lẹ wà lórí òye nísìnyí ni mo fẹ́ bá sọ̀rọ̀ ìdí tí mo dẹ̀ fi ń pè tí mo pa kéèsì sí ni pé kẹ́ má believe bá wọn yóò lè jẹ ìyà o kẹ́ má believe pé ìran yín kankan ò lè jẹ ìyà
kẹ má bílí pé ti ṣe ojú òtí tẹ́pọ́jú tì ní ìyàwó yín odidi ìyàwó president lọ school of nursing wọ́n pariwo lé lórí kòdé lé kó sọ fọ́kọ ẹ̀ pé báyé wọ́n tó ìwà àbàjẹ́ ni wọ́n wù àwọn ti gbàgbé gbogbo eré tí wọ́n máa ń ṣe ń gbà yẹn wọ́n ti gbàgbé àwọn òrí yẹn sọ pé ọkọ mi ìlú ń dàrú o nǹkan táwọn ọmọ school of nursing sọ rèé o nǹkan tí kinní kan sọ rèé o táwọn ọmọ school of nursing lẹ́rí o wà láìtàlá bẹ́ẹ̀ lọ́bọ̀mí gan tẹ́ ẹ̀ mú security náà máa lẹ̀ lóko pa tẹ́ ẹ lọ́bọ̀mí torí pé ẹ̀ ń ṣe pé olówó ṣe ń gbogbo tán ìyá ní ajọ ọmọ tálíkà ẹ ti gbàgbé pé ibìkan lẹ́yìn náà ti dìde o ẹ má gbàgbé Bọ́lá Tinubu Ahmed orúkọ tó ń jẹ́ yẹn ó yá ni ó yá ni ṣe mọ̀ pé tí wọ́n bá dẹ̀ da orúkọ yẹn àwọn olórúkọ á sì jẹ́ kí wọ́n máa yá lò ẹ̀yin ò tẹ̀ wá lọ ní pé ìlú yín níbi ìrágbìyì kẹtẹ̀ lọ tún ṣe kẹsọ́ di small London kẹtẹ̀ pé mi ọmọ tó kàn lẹ̀ bí wọn ọ̀dẹ̀ kọ̀ yín bẹ́yìn lẹ̀ kọ́ra yín kẹtẹ̀ òpin kí n tẹ̀ sọ́ di small London ẹ̀ ṣe yẹn ẹ̀ ń bára kà tí akáàkiri gbogbo lẹ̀ Yorùbá ó di nowhere to go nígbà táwọn àdàwà tá ìkéré kò sí tá a lè wọ bọ́ọ̀sì ní aago 6 tá máa débi tá a fẹ́ lọ play squash ní ìdájí kùtùkùtù ọjọ́ kejì. I play for my state, I play for your state, I play for Nigeria. Kí lẹ fi sán? Kò sí nǹkan kan tẹ́ fi sán náà. Ẹ̀yin bàbá òṣì, ẹ̀yin bàbá dáadáa, kò sí nǹkan tẹ́ fi sán. Àbí kẹ́ máa wọ ọmọ kéékèèké tẹ́ máa bá sùn káàkiri. Nígbà tí Yorùbá dẹ̀ ṣẹlẹ̀ ẹ sọ pé ọmọ tẹ̀yìn sì jẹ́ èrò sì ṣe kí ní kàn tẹ́ wá fún mi lórúkọ kan wọ́n pè mí ní controversial tone. Àbẹ́ ti gbàgbé ìgbà kan sẹ́ẹ̀tì panel fún Dr. Káyọ̀dé Robert. Controversial tone nǹkan lẹ́yìn pè mí báyìí. Nígbà tí a pé òótọ́ nígbà tí èyí ro oríṣiríṣi but one thing I want you to know is this kò sẹ́dá tó máa ṣe nǹkan burúkú láyé yìí tó máa lọ bàbá wa Bọ́lá Tinubu Ahmed ẹ̀yin gbọ́mọ mo bá sọ̀rọ̀ kò sí ẹni mi tí mo bá sọ̀rọ̀ ẹ ṣe eré ká lè rí nǹkan rẹ̀ sí you have every power to ṣe eré you have everything that takes Nàìjíríà tó máa fi dìde táwọn èèyàn kan bá wà tó bá sẹ́pà àwọn náà yọ yín lẹ́nu kó má ti yẹ kí Nàìjíríà dá ẹ kó gbogbo wọn sí kirikiri bàbá ní bá wà ń bẹ ẹ mú sí bí ìyá ní bá wà ń bẹ ẹ mú sí ọ̀rọ̀ tèmi ojú bẹ́yẹn lọ tí Nàìjíríà bá máa dalé ló wà lọ́wọ́ yín wọ́n ní pé charity begins at home láti kẹ́sọ̀rọ̀ dé ẹ̀yin ẹ jẹ́ ká kọ́kọ́ rí kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀nà àwọn fámìlì yín ó ti ń kẹ́ ṣe dáadáa ẹ ṣe ayé eré o bàbá Bọ́lá Tinubu Ahmed ẹ ṣe ayé eré ẹ ṣe ayé kẹ́ ṣe dáadáa kẹ́ ṣe eré tẹ́ bá lọ check background ti wa tẹ́ bá lọ check orúkọ tẹ́ bá lọ check wọn ti ṣe ọmọ burúkú náà mẹ́mi sí tẹ́ pé mi kò sí nǹkan tẹ́mi ò lè sọ èmi bú gọ́ọ̀nà Àdìsárí o kò sí ẹni tẹ́mi ò bú rí mo bú gọ́ọ̀nà àtàlẹ́yìn mo tó bu lójú ẹ̀ kò tó dẹ̀ sọ fún mi pé torí mo bóun lọ́yìn mo bóun lójú mi gbọ́dọ̀ wọ governor's house wọ́n tún yìí sọ fún mi pé yes tó you said the truth àwa máa ń sòótọ́ ẹ ṣáyé eré o wọ́n pa ọmọ Nàìjíríà wọ́n pa ọmọ Yorùbá wọ́n pa wọ́n gbogbogbogbogbò Sunday Igboho dìde ó fẹ́ jẹ́ ilé ọmọlọ́mọ ẹnì kan lọ pa Ṣèyí Mákindé ọmọ club mi ní Ìbàdàn recreation club ó ti gbàgbé ẹ̀yin ẹ̀gbọ́n òṣì ẹ̀yin ẹ̀gbọ́n rádaràda ẹ̀yin ẹ̀gbọ́n jàkújàkú tẹ́pà òbí àtẹ́bá dín nǹkan rí ẹtì ẹ máa yàtọ̀ kò sí yàtọ̀ láàrin ẹ̀sìn kò sí kankan tẹ́ ṣe wọ́n pa Yorùbá tọ́ máa pa Yorùbá tọ́ pa Yorùbá tọ́ pa tí gbogbo ẹ̀yin gọ́vnọ̀sì ilẹ̀ Yorùbá tẹ́ bá di tẹ́ bá kóra yín